àwọn ayé ti kó bá Wike àtọmọ ẹ̀ lọ́dọ̀ Tinubu. àfi kí Ọlọ́run kó ọkùnrin tí wọ́n ń pè ní Nyesom Wike yìí yọ o. ìyẹn tóun náà bá hùwà tí Ọlọ́run yóò fi lè yọ ọ́ ni o. àmọ́ ọ̀rọ̀ òun pàápàá ti di afọ́kèému, ẹnu kì í sìn lára ẹ̀ nígbà kan. nígbà tí gbogbo èèyàn sì ń bú pé òun ló ń da ìpínlẹ̀ Rivers rú tó jẹ́ kí wọ́n yọ gómìnà ibẹ̀ Similaye Fubara, tí àwọn míì ń bú pé òun ló ń da PDP rú tí kò jẹ́ kí ẹgbẹ́ náà ríbi dúró, tó jẹ́ ìdúró kò sí ìbẹ̀rẹ̀ kò sí ni fáwọn aṣáájú ẹgbẹ́ ọ̀hún bíi tẹni tó gbódòmì. nǹkan míì ti tún ṣẹlẹ̀ sí Wike o. bóyá wọ́n wá fẹ́ kó bá a ní, bóyá ó sì lóhun tó ṣe lórí ọ̀rọ̀ náà tí àṣírí ń tú síta ni. ìwádìí ni yóò fi eléyìí hàn tó bá yá. wọ́n ní Wike fún àwọn ọmọ ẹ̀ nílẹ̀ l'Àbújá. ilẹ̀ náà kì í sì ṣe kékeré. eléyìí ò gbọdọ̀ rí bẹ́ẹ̀ lásìkò tí òun Wike ń wó ilé onílé tó ń fẹ́ gba ilẹ̀ onílẹ̀ látàrí pé wọn ò níwèé tàbí pé wọn ò sanwó ilẹ̀, tó sì ń pariwo pé gbogbo ohun tó wà lọ́kàn òun báyìí ní láti fọ ìlú Àbújá mọ́. tó bá wá jẹ́ òun ni wọ́n ká mọ́ ibi tó ti ń fún àwọn ọmọ tiẹ̀ nílẹ̀, tó jẹ́ ajámọ́ ọmọ tirẹ̀ yìí fún lọ́mú, ọmọ tí odò ọ̀yà èkì mọ́lẹ̀ ló ń fọ̀rọ̀ ilẹ̀ Àbújá ṣe. àṣepé wàhálà gidi ló fà sọ́rùn ara ẹ̀ nìyẹn o. àwọn oníròyìn ayélujára ni wọ́n kọ́kọ́ gbé e jáde pé Wike fún àwọn ọmọ ẹ̀ ní ilẹ̀ tó tó 2,000 sáré ní ìlú tí ilẹ̀ ti wọ́n gógó bí ojú. nígbà táwọn onígègé àrá ṣírò iye tílẹ̀ náà kú sí, wọ́n ní owó ẹ̀ lé ní bílíọ̀nù 3.5 owó dọ́là. ohun tó wá jẹ́ káwọn èèyàn gba ìròyìn náà gbọ́ ni pé ilẹ̀ náà ti ní ìwé àṣẹ ìjọba agbègbè Àbújá, nígbà tó sì jẹ́ kò sẹ́ni méjì tí yóò gbé irú ìwé tí wọ́n ń fọwọ́ síbẹ̀ jáde ju ìjọba lọ. ìyẹn làwọn èèyàn kò ṣe jiyàn mọ́. wọ́n ní Wike ló fi ilẹ̀ náà fáwọn ọmọ ẹ̀, bó tilẹ̀ jẹ́ orúkọ iléeṣẹ́ kan ni wọ́n fi gbà á, JOAC Farms and Estate Limited. níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ náà gún Wike lára ni pé iléeṣẹ́ JOAC iléeṣẹ́ àwọn ìdílé ẹ̀ ni, àwọn ni wọ́n ń pàṣẹ. lóòótọ́ iṣẹ́ àgbẹ̀ ni wọ́n torí ẹ̀ gba ilẹ̀ náà, àmọ́ àwọn èèyàn mọ̀ pé àrùmọ̀jẹ lásán ni wọ́n fìyẹn ṣe, pé tó bá yá wọn yóò yí kinní náà padà sí nǹkan míì ni. àmọ́ yàtọ̀ sí ìyẹn, èyí tó ń jẹ́ kí àwọn èèyàn pariwo ni pé tí Wike bá fi irú ilẹ̀ báyìí fún ẹnikẹ́ni lásìkò yìí tó jẹ́ òun ló ń pàṣẹ ìlú Àbújá, àgàgà tó tún wá jẹ́ iléeṣẹ́ orúkọ ọmọ ẹ̀, ìwà ìbàjẹ́ ni. lóòótọ́ Wike fi ọgbọ́n ńlá ṣe kinní náà o, ọgbọ́n gidi sì ní pàápàá. bí kò bá sì jẹ́ pé àwọn èèyàn túlé ni, wọn kò lè rí kinní kan báyìí. iléeṣẹ́ tí wọ́n ń pè ní JOAC yìí, iléeṣẹ́ náà ní orúkọ ọmọ ẹ̀ nínú, ìyẹn ni àwọn èèyàn kọ́kọ́ rí nítorí Joaquin lórúkọ ọmọ Wike. ọmọ kékeré tó ṣẹ̀ṣẹ̀ jáde ìwé mẹ́wàá lọ́dún 2020 ni. yàtọ̀ sí pé ó ṣẹ̀ṣẹ̀ jáde ní 2020, àwọn èèyàn kì í rí i níta, àfi láìpẹ́ yìí tóun náà bẹ̀rẹ̀ sí bá bàbá ẹ̀ jáde. àwọn èèyàn tí wọ́n mọ Wike mọ̀ pé orúkọ ọmọ ẹ̀ yìí ló máa ń lò fún àwọn nǹkan àgbépamọ́ báyìí. nítorí bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe tètè sáré gbà pé ohun Wike fúnra ẹ̀ ló wà nídìí ọ̀rọ̀ yìí, nítorí ọmọ ẹ̀ ò tí ì dàgbà láti ní gbogbo ohun tí wọ́n ń sọ pé ó níyẹn. ṣùgbọ́n Wike dá ọgbọ́n kan. àwọn tí wọ́n fi orúkọ iléeṣẹ́ yìí sílẹ̀ lọ́dọ̀ ìjọba, ìyẹn ní CAC, yàtọ̀ sí orúkọ iléeṣẹ́ náà, Wike rí i pé kò sí orúkọ Joaquin ọmọ ẹ̀ nínú wọn. èyí ni pé bí èèyàn wá orúkọ ọmọ Wike dọ̀túnla 10 kò lè rí orúkọ ẹ̀ nínú àwọn tí wọ́n ní iléeṣẹ́ tó ń ra ilẹ̀ Àbújá yìí. Wike ti fi orúkọ náà pamọ́. àmọ́ gbogbo ẹni tó bá mọ nǹkan yìí fi pamọ́ ni kó rántí àwọn tí wọ́n mọ nǹkan yìí wá dáadáa. ìdí èyí ni pé àwọn 3 ni orúkọ wọn wà pé wọ́n ní iléeṣẹ́ yìí. orúkọ wọn sì ni Kingsley Shinda, Akọ Adapoyi àti Sandy Ọ̀nà. èèyàn Wike làwọn mẹ́tẹ̀ẹ̀ta o. àmọ́ Shinda gan-an ló máa ń yọjú sí gbogbo ohun tó bá kan iléeṣẹ́ náà. wọ́n kàn fi orúkọ àwọn méjì tó kù dí gẹrẹwu lásán ni. tàwa ni Shinda. Shinda yìí ni olórí àwọn ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ nílé ìgbìmọ̀ aṣòfin báyìí ní Àbújá, ìyẹn PDP, nítorí láti ọdún 2011 ló ti wà níbẹ̀ bí aṣòfin. ṣùgbọ́n ìyẹn gan kọ́ ni ọ̀rọ̀ ibẹ̀, bí kò ṣe pé Wike ló mọ bí Shinda ṣe dé ilé ìgbìmọ̀ aṣòfin l'Àbújá. yàtọ̀ sí pé wọ́n jọ jẹ́ ọmọ ibì kan náà ní Obioakpor ní Rivers State nígbà tí Wike ń ṣe alága ìjọba ìbílẹ̀ ibẹ̀
láti 1999 títí wọ 2007 ọ̀kan nínú àwọn tí wọ́n bá Wike ṣiṣẹ́ ní ìjọba ìbílẹ̀ náà ní Shinda. Nígbà tí Wike tún kúrò níjọba ìbílẹ̀ yìí lẹ́yìn ọdún 8 tí Rotimi Amechi sì yàn án gẹ́gẹ́ bí olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà chief of staff, Wike tún mú Shinda dání wọ́n sì fi ṣe kọmíṣánná nínú ìjọba Amechi. Abẹ́ Wike yìí ló sì wà. Ní 2011 nígbà tí wọ́n fi Wike ṣe mínísítà ní Àbújá, Wike tún ṣètò wọ́n sì rí pé Shinda náà wá sí Àbújá gẹ́gẹ́ bí aṣòfin láti ìlú àwọn Wike. Shinda yìí ni wọ́n wá fi orúkọ ẹ̀ sílẹ̀ pé òun ló ní iṣẹ́ Joa Queen. Iléeṣẹ́ ń jẹ́ orúkọ ọmọ ẹ̀, ẹni tí wọ́n ló ní jẹ́ àbúrò ẹ̀. Níbi tí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí yẹ ọ̀rọ̀ náà wò dáadáa nìyẹn. Ṣùgbọ́n ìyẹn nìkan kọ́ ni àrà ọ̀tọ̀ tó wà lọ́rọ̀ iléeṣẹ́ yìí. Ọjọ́ 10 oṣù 10 ọdún 2024 tó kọjá yìí ni wọ́n fi orúkọ iléeṣẹ́ JOAQ sílẹ̀ o. Ìyẹn bí oṣù 8 sẹ́yìn báyìí. Èyí tó fi hàn pé iléeṣẹ́ náà kò tíì pé ọdún kan. Ṣùgbọ́n ní ọjọ́ 7 tí wọ́n dá iléeṣẹ́ náà sílẹ̀ gan, iléeṣẹ́ ọ̀hún gba ilẹ̀ àkọ́kọ́ nílùú Àbújá. Láàrin ìgbà náà sí bí oṣù 2 iléeṣẹ́ JOAQ ti gba ilẹ̀ tó lé ní 2,000 éka tí wọ́n sì gba àwọn ìwé ẹ̀ ní kínníkínní. Nígbà tí àwọn èèyàn rí èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí wádìí ọ̀rọ̀. Wọ́n wá rí i pé yàtọ̀ sí iléeṣẹ́ JOAQ yìí tó jẹ́ orúkọ ọmọ Wike, àwọn iléeṣẹ́ míì tún wà bíi 3 tó jẹ́ àwọn tí wọ́n jẹ́ dàrẹ́kítọ̀ níléeṣẹ́ tọmọ Wike yìí náà ni wọ́n jẹ́ dàrẹ́kítọ̀ wọn. Orúkọ àwọn kan sì wà nínú wọn tó wà yíkáyíká. Àwọn náà ni Kingsley Shinda, akọ àdápòyì kọ̀ǹtrátọ̀ Wike tó bá wá sí Àbújá láti ìpínlẹ̀ Rivers, Sandy Ono tó jẹ́ ọ̀rẹ́ Wike, Obi tó jẹ́ lọ́ọ̀yà ẹ̀, paríparí ẹ̀ sì ni ti Samuel Anyanwu, akọ̀wé ẹgbẹ́ PDP tó ń da ẹgbẹ́ náà rú lọ́wọ́lọ́wọ́. Òun náà wà nínú àwọn dàrẹ́kítọ̀ níléeṣẹ́ àwọn Wike. Gbogbo àwọn orúkọ yìí àti iléeṣẹ́ tí wọ́n ní bíi Saravena Garden City Malls Limited, èyí tó yàtọ̀ sí JOAQ, ohun kan náà tí wọ́n ń ṣe ni láti gba ilẹ̀ Àbújá. Nígbà tí Wike sì ti di mínísítà làwọn iléeṣẹ́ yìí sú jáde. Èyí tí kò bá sì jẹ́ ti àbúrò Wike á jẹ́ ti àwọn ọ̀rẹ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni kì í tó ọjọ́ kì í tó oṣù tí wọn yóò ti gba C-of-O fún ilẹ̀ tí wọ́n bá gbà. Wike ni yóò sì fọwọ́ sí fún wọn. Ọ̀rọ̀ náà ti di ariwo gidi tó fẹ́rẹ̀ jẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nìkan ni kò tí ì gbọ́ o. Nítorí ohun tí gbogbo Àbújá ń sọ kiri nìyẹn. Yàtọ̀ sí pé wọ́n ń sọ̀rọ̀ yìí, àwọn ìwé oríṣiríṣi, ìwé tí wọ́n fi dá àwọn iléeṣẹ́ tó lórúkọ àwọn èèyàn yìí nínú sílẹ̀, ìwé tí wọ́n fi fún wọn nílẹ̀ tó lórúkọ àwọn èèyàn yìí nínú, àti bí ilẹ̀ fífún wọn ti ṣe pọ̀ ju ti àwọn tí wọ́n ti ń ṣe iṣẹ́ yìí láti 20 ọdún 30 ọdún sẹ́yìn lọ. Èyí tó burú ni pé gbogbo ìgbà tí Wike ń pariwo kiri pé òun fẹ́ gba ilẹ̀ igbá, òun fẹ́ gba ilẹ̀ àwo, tí wọ́n bá ti gba ilẹ̀ náà tán, ọ̀kan nínú àwọn iléeṣẹ́ Kingsley Shinda, àbúrò Wike, ni wọn yóò gbé fún. Wọn yóò sì fún un ní ìwé ilẹ̀ náà ní kíákíá. Bẹ́ẹ̀ àwọn ilẹ̀ yìí kì í ṣe kékeré, ilẹ̀ tó máa ń pọ̀ ni. Lóòótọ́ o, amúgbálẹ́gbẹ̀ẹ́ Wike fún ìkéde Lérè Ọláyínká ti jáde, ó sì ti bu ẹnu àtẹ́ lu gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ pé Wike gba ilẹ̀ tàbí pé ó ń fún àwọn ọmọ ẹ̀ àti àwọn èèyàn ẹ̀ nílẹ̀, tó sì sọ fún gbogbo ìlú pé àwọn tí wọ́n ń wá gbogbo ọ̀nà láti bà orúkọ Wike jẹ́ ni wọ́n wà nídìí ìròyìn náà. Àmọ́ àwọn ọ̀rọ̀ kan wà tí òun náà kò kílíà yanjú rárá o. Àkọ́kọ́ ni pé kí ló dé tó jẹ́ àwọn iléeṣẹ́ tó jẹ́ kìkì orúkọ àwọn èèyàn Wike ló wà níbẹ̀ ni wọ́n ń sáré rí ilẹ̀ gbà nílùú Àbújá báyìí. Ẹ̀ẹ̀kejì ni kí òun náà ṣàlàyé bí wọn yóò ṣe fi orúkọ iléeṣẹ́ kan sílẹ̀ nínú oṣù kẹwàá ọdún tó kọjá yìí, tí iléeṣẹ́ náà yóò sì ti ní ilẹ̀ tó ju gbogbo àwọn tí wọ́n ti wà níbẹ̀ láti ọjọ́ tó pẹ́ lọ. Àti pé irú iléeṣẹ́ wo ni wọn yóò pín ilẹ̀ fún ní Àbújá lẹ́ẹ̀márùn ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin oṣù 3 sí 6. Báwo ni C-of-O ṣe ń yá fáwọn iléeṣẹ́ yìí tó bẹ́ẹ̀ yẹn, nígbà tí àwọn tí wọ́n ti ra ilẹ̀ láti bí ọdún 4-5 kò tí ì rí C-of-O tí wọ́n gbà? Àwọn iléeṣẹ́ tí wọ́n ra ilẹ̀ yìí, àwọn wo ni wọ́n ní wọ́n? Báwo ni wọ́n sì ṣe jẹ́ sí Wike? Alukoro fún Wike yìí yóò ṣe àwọn àlàyé wọ̀nyí kí ayé tó lè gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ dáadáa. Lóòótọ́ ìròyìn kan ti jáde o pé Tinubu ti pàṣẹ ìwádìí sí ọ̀rọ̀ Wike yìí, ṣùgbọ́n àwọn èèyàn kò gbà á gbọ́ rárá ni. Nítorí ojoojúmọ́ ni Tinubu ń sọ̀rọ̀ wípé èèyàn dáadáa ni Wike, ó ń ṣiṣẹ́ takuntakun ní Àbújá. Àmọ́ àwọn míì tí wọ́n mọ̀ pé nǹkan míì wà lẹ́yìn iṣẹ́ tí Wike ń ṣe ni wọn kò gbà báyìí. Ohun tí Tinubu yóò sì ṣe sí irú ọ̀rọ̀ báyìí làwọn aráàlú ń retí. Gbogbo ayé ni yóò máa retí ìwádìí ọ̀rọ̀ yìí.
pàápàá nígbà tí àwọn ohun tó ń ṣẹlẹ̀ yìí kò bò mọ́ àwọn tí wọ́n sì ń tú àṣírí yìí kò yẹ tú oríṣiríṣi jáde. Bí wọn kò bá wádìí ọ̀rọ̀ yìí báwo ni wọn yóò ṣe mọ̀ bí irọ́ ni bí òótọ́ ni, àbí bó bá jẹ́ òótọ́ ni bí Wike àti àwọn ọ̀rẹ́ ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ bá gba ìdajì ìlú Àbújá nítorí tó ṣe mínísítà ọdún 4, irú àpẹẹrẹ wo léyìí yóò jẹ́ fún àwọn tí wọ́n bá tún wá ṣe mínísítà Nàìjíríà lẹ́yìn tiẹ̀. Ohun táwọn tí wọ́n ń dá sí ọ̀rọ̀ yìí ń sọ rèé, tí wọ́n sì ń pariwo pé àfi kí Tinubu ṣe ìwádìí ọ̀rọ̀ Wike yìí kíákíá, kí gbogbo àwọn tí wọ́n sì ní iléeṣẹ́ tó ń gba ilẹ̀ Àbújá yìí jáde láti wá sọ tẹnu wọn. Wọ́n ní gbangba làṣáta ni kí wọ́n fi ọ̀rọ̀ náà ṣe o, àbí àṣà kìí sáàta níkọ̀rọ̀, gbangba làṣáta. Ọláyíwọlá Alága ló ṣe ìwádìí ọ̀rọ̀ ilẹ̀ Àbújá yìí fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.